tó mo kí yín o ẹ mọ̀ ńlẹ́ ń bẹ̀ ń o gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lọ́rùn lẹ́yìn òdì wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ó ti ṣẹlẹ̀ báyìí o Primate Ayọ̀délé ló sọ̀rọ̀ Primate Ayọ̀délé ni o ló fi àtẹ̀jíṣẹ́ ìkìlọ̀ ó kí ààrẹ president Bọ́lá Ahmed Tinubu ó kì wọ́n nílọ̀ ni ó kì wọ́n nílọ̀ gidigidi tó dẹ̀ jẹ́ pé ó fa sọ̀rọ̀ ó fa kò mọ́ òkun jáde o Primate Ayọ̀délé lòun ló kí bàbá president Bọ́lá Ahmed Tinubu nílọ̀ pé kí ó ṣe nǹkan tó tọ́ o kí ọjọ́ tó lọ bẹ́ẹ̀ ni ó ní kó ṣe nǹkan tí ó tọ́ kí ọjọ́ tó lọ ta ló dẹ̀ sọ yìí ìyẹn Primate Elijah Ayọ̀délé of Eric Evangelical Church ni o òun ló ti kìlọ̀ fún bàbá Tinubu wípé kó ṣe nǹkan tí aráàlú fẹ́ pé kó má máa ṣe kíni kó má frustrate Nàìjíríà àwọn obìnrin Nàìjíríà débi pé wọ́n máa jáde ní ìhòòhò láti máa protest fún bẹ́ẹ̀ ni ó ní pé pẹ̀lú nǹkan tí Nàìjíríà ń face orílẹ̀-èdè yìí ń face pé pẹ̀lú gbogbo bí ọ̀wọ́n gógó nǹkan ṣe pọ̀ tó nílẹ̀ yìí pé kí bàbá Tinubu kó ṣe nǹkan tó fẹ́ ẹ wá gbọ́n tó sọ ó ní èyí ni àtẹ̀jíṣẹ́ àtọ̀run wá sí bàbá Tinubu ó yé mi ó lè yí ni àtẹ̀jíṣẹ́ àtọ̀run wá sí bàbá Tinubu o nípa kíni nípa àwọn ọ̀wọ́n gógó oúnjẹ bẹ́ẹ̀ ni ọ̀wọ́n gógó oúnjẹ ni èyí tó jẹ́ wípé bàbá Tinubu ó kọ̀ láti gbé wálẹ̀ ó ní bàbá mo ní kí n pe àkíyèsí yín sí ni n tó kọ sínú lẹ́tà náà ní ìyẹn divine message ìyẹn àtẹ̀jíṣẹ́ àtọ̀run wá n tó kọ síbẹ̀ náà rèé bàbá mo ní kí n pe àkíyèsí yín sí ni tí ẹ ò bá lè ṣe é tẹ bá lè ṣe é ó dáa déédéé tẹ bá sì tún rí i pé ẹ ò lè ṣe é kò sí wàhálà o àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní lo gbogbo eléyìí láti fi máa bá yín jà against the 2027 ni oní tí bàbá bá kọ̀ tí wọn ò bá ṣe àwọn èèyàn máa lo eléyìí láti máa fi bá bàbá jà ni pé kí bàbá yà ṣe kí ni kó gbọ́ níbi tó máa ti ń gbọ́ ni Primate Ayọ̀délé ló ń kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu nílọ̀ ní pé kí wọ́n gbìyànjú kó ṣe nǹkan tí ìlú ń fẹ́ ó ní apẹ̀rẹ̀ iṣu sìn ó máa lọ apẹ̀rẹ̀ iṣu sìn ó lọ láti rí 3,000 4,000 títí ò bá múra sìn ó ń lọ sí 5,000 tí bàbá Tinubu ò bá lọ múra wọ́n ní dìríkà ráìsì ìyẹn dìríkà ráìsì pé tí wọn ò bá múra ó ń lọ sí 4,000 sí 5,000 ìyẹn 4,000 to 5,000 naira débi omi ṣèbí wọ́n sọ wípé Ọlọ́run ló fún wa lómi ní kí ló dé tómi náà tún wọ́n ní ordinary table water lásán ó máa lọ sí àpò kan ààbọ̀ which is 300 naira tàbí àpò méjì which is 400 pure water sachet tí bàbá ò bá múra ẹyọ̀kan á bọ́ sí múrí 5 tàbí àpò kan which is 200 or 100 naira pa fún èyí tí gbogbo èèyàn mọ̀ sí búgan nìyẹn wípé kò ní sí alápò 2 àbọ̀ mọ́ ní ìtọ́ ń bá lọ pé kò ní sí alápò 2 àbọ̀ mọ́ pé tí bàbá ò bá tètè wá nǹkan ṣe sí ni nítorí pé kí ni ìlú ti dàrú ju gbogbo yẹn lọ èyí ni àwọn àtẹ̀jíṣẹ́ tó ń sọ pé tí bàbá ò bá ti wá nǹkan ṣe sí kò ní sí pa fún alápò 2 àbọ̀ mọ́ ká má tí ì wá sọ alápò 1 àbọ̀ ẹ̀wà tún máa sáré ó ní ẹ̀wà máa gbéra ẹ̀wà máa wọ́n gàrí máa tún kọ́ ó máa wọ́n débi pé ṣèbí wọ́n máa ń dáṣà pé oúnjẹ akúṣẹ̀ ni gàrí láyé kò ṣe láyé sìn oúnjẹ olówó ni gàrí sí yìí bẹ́ẹ̀ ni oúnjẹ olówó ni gàrí sí yìí ó wá ní tí bàbá ò bá múra tí ò bá tètè ṣe nǹkan tí ìlú ń fẹ́ wípé ó máa dí àti lọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ lọ́wọ́ ó ní òun rí wípé àwọn obìnrin ló máa dìde sí i ló máa protest ló máa fẹ̀hónú hàn àwọn obìnrin ló máa dìde sí níbi tí ó máa bá débi wípé ìlú máa lé gan débi pé ó máa kọjá nǹkan tí táwọn èèyàn lè ka apá ẹ̀ àwọn pé ó máa kọjá nǹkan and tó bá dẹ̀ ti gbà káwọn obìnrin
pẹ̀lú ìwà ẹ̀ tí ò tètè ṣe àtúnṣe tí àwọn obìnrin bá ti lè dìde protest sí bàbá wọ́n ní ibẹ̀ níjọba rẹ̀ fàyà sí o láì kí n ṣe Sọ́ọ̀lù torí mo gbọ́ pọ́n ní wọ́n fa ìjọba Sọ́ọ̀lù ya nínú bíbélì irọ́ o wọ́n ní tí bàbá ò bá tètè múra tó fi lè di pé àwọn obìnrin ń dìde tì wípé ibẹ̀ níjọba ẹ̀ máa fàyà sí o kó gbìyànjú kó má jẹ́ kí àwọn obìnrin kó dìde tì í o kó gbìyànjú kó wá nǹkan ṣe kó ṣe nǹkan tó tọ́ àti lásìkò tó yẹ nǹkan tí Prime Minister Ayọ̀délé ń sọ nìyẹn pé kí bàbá ṣe nǹkan tó tọ́ kó dẹ̀ ṣe nǹkan tó yẹ bẹ́ẹ̀ tí ẹ má bínú ẹ̀sà Prime Minister Ayọ̀délé èmi náà fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí ẹ jọ ó ṣe jẹ́ pé àwọn politician lẹ́yìn máa ń ríran sí sorry to say o ó ṣe jẹ́ àwọn politician lẹ́ máa ń ríran sí o ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ wò ó pa mí lẹ́rìn wọ́n ní kọ́ tiẹ̀ wò mí ó pa mí lẹ́rìn ó ní òun ti ẹ̀rọ bí bàbá Tinubu gan ronú àti lọ lẹ́lẹ́kejì nítorí pé tí bàbá Tinubu bá ń ronú àti lọ lẹ́lẹ́kejì a ti gbọ́ ariwo àti ẹ̀dùn àwọn ará ìlú bẹ́ẹ̀ ni a ti gbọ́ ariwo àti ẹ̀dùn ará ìlú àti bí àwọn ènìyàn ṣe ń bẹ̀bẹ̀ tó ń rawọ́ ẹ̀bẹ̀ pé dákun má fi ṣégè báńsá pa wá má fi ìyà ṣégè báńsá jẹ wá tán wípé òun ti mọ̀ pé ìjọba ò lè gbọ́ wọ́n ní ẹ jẹ́ ká tún ka àtẹ̀jíṣẹ́ mi o ìkọ́ntẹ̀ tó sọ pé tá a bá tiẹ̀ sọ rárá gan wàhálà ṣì máa wà wàhálà ṣì máa wà nítorí pé nǹkan tó ń lọ lọ́wọ́ yìí ó kọjá òye èèyàn èlé lómi tún máa bọ̀rọ̀ jẹ́ ó ní so ìwọ ló pẹ̀lú àwọn tí ó ń tan bàbá Tinubu fún ìdìbò 2027 tó lè jẹ́ pé láàrin oṣù mẹ́ẹ̀ẹ́dógún péré ṣe ló ti dàbí pé a ti wà ní odidi ọdún mẹ́wàá ìyà yìí ṣe kí ni ìyà yìí pọ̀ ẹ wo àwọn ènìyàn ń bínú o wọ́n ń pààlà ọkàn lọ́jọ́ tí ó mú wá láti inú bíbélì ni o ó níṣẹ́ ẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí wọ́n ṣe kìlọ̀ fún Fáráò nínú bíbélì tí kò gbọ́ tó sì padà parun ṣẹ́rí gbogbo àwọn èèyàn Fáráò ẹ̀wọ̀n ẹ̀yà bíi Fáráò tó wà lórílẹ̀‐èdè yìí wọ́n máa parun ni o bí àwọn baba ńlá àwọn Fáráò ṣe parun tí wọ́n sọ nìyẹn o àkọ́tẹ̀ tún fi tó níbẹ̀ ni wọ́n yóò parun arákùnrin yìí lọ sí míjáde ó ti tó fún gbogbo ìran rẹ ò ríran sí àwọn èèyàn àfi olóṣèlú bẹ́ẹ̀ ni o èmi náà tiẹ̀ fẹ́ sọ kí ló dé tó fi jẹ́ pé olóṣèlú nìkan ni Prime Minister Ayọ̀délé ríran sí ṣé àwọn aráàlú yẹ wọ́n ti fọ gíláàsì tó máa fi rí wọn ni ẹ wọ ẹ̀yà mi bàbá mi Yorùbá Nation láfẹ́ o èmi ní ilẹ̀ Yorùbá òun lè ṣe kókó ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi tẹ̀ sójú ẹ bóyá tẹ́ ṣe comment yẹn gan bóyá máa padà ìrànṣẹ́ yìí náà ẹ wo Yorùbá Nation láfẹ́ no retreat no surrender láfi fásitì ìdágbére pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé o ó dà bọ̀.